lérò wípé kó tó di wípé Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Owoade kó tó pín wọn jọba, ṣe rí wípé a ò sọ̀rọ̀ nípa ó ṣe Yorùbá kò ṣe Yorùbá, ṣùgbọ́n a ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n Owoade ló wá jẹ́ kí ọ̀rọ̀ yẹn tó wá ru sókè sí nípa ó ṣe Yorùbá kò ṣe Yorùbá. Ìgbà tó Owoade wá jẹ nǹkan tó Owoade kọ́kọ́ ṣe, ó dàbí ìgbà tí èèyàn bá fi ẹsẹ̀ ṣiṣẹ́ egbò ẹ̀ ṣí, ó wá tọ́jú ẹ̀, egbò yẹn ti ń jiná, ẹnìkan kàn sábọ̀ ó kàn mú ọwọ́ ó kàn tó fi fa ibi bẹ̀ yẹn, ẹ mọ bó ṣe máa dùn èèyàn tó. Mi ì tí ì rí ọba tán fi jẹ tí wọ́n ṣe coronation ẹ̀, ó wá gbé máàpù àwọn ìlú tó kó lẹ́rú, ó tún wá kọ orúkọ wọn sí, mi ò tí ì rí. It's an insult ló jẹ́ fún ìlú yẹn, tẹ́ ẹ bá mọ̀, insult gidi ni. Ẹ kó ìlú dí ẹ kó lẹ́rú, wọ́n wá fẹ́ fi yín joyè, ẹ wá kọ orúkọ ìlú dí yẹn tẹ́ kó lẹ́rú yẹn, ẹ wá kọ sára aṣọ yín. Egbò wọn tó ti jiná tẹ́lẹ̀, ẹrun egbò yẹn, ẹ wá ní káwa ọmọ kóòtù òjìrè ká má jáde sí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa, ẹ ti bà nǹkan jẹ́ sẹ́yìn sẹ́yìn, ẹ ti bà nǹkan jẹ́, ẹ ti balẹ̀ jẹ́, ẹ ti bọ̀nà jẹ́ sẹ́yìn sẹ́yìn. Ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìn, ẹ wá ní a má sọ̀rọ̀. Ìgbà tí Samuel Johnson tí wọ́n kọ̀wé, ṣé kò sí àgbàlagbà nílẹ̀ Yorùbá láti correct wọn báyìí, ṣùgbọ́n wọ́n kọ̀wé in favour of ìlú Ọ̀yọ́. Same thing náà ni Archbishop Samuel Ajayi Crowther náà ṣe, in favour of their religions and in favour of Ọ̀yọ́s. Now ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìn, a ní àwa ilẹ̀ Yorùbá, àwa orúkọ Yorùbá tá à ń jẹ́ yẹn mọ́, ẹ já padà sí orúkọ tá à ń jẹ́ tẹ́lẹ̀, ká padà sí bá ti ṣe ń ṣe tẹ́lẹ̀. Ó dàbẹ̀ ni wípé bóyá ẹni a fẹ́ fi ìpínyà sáàrin. Ṣé nǹkan tí Owoade ń ṣe nísìn, ṣé kò ti tẹ orí ìrun ẹ̀ mọ́lẹ̀, àbí kò ní agboolé sílé Ifẹ̀ ń bẹ̀? Wáì tí ẹ pé ìyẹn ọba kan fi ń wá pé kí Ilé Ifẹ̀ yìí túká ná, wáì tẹ fi ń wá pé kí Ilé Ifẹ̀ yìí kó bàjẹ́. Ẹ wá wo ohun gbogbo tẹ ẹ wá dá sílẹ̀ lónìí. Ṣé mò ń bọ̀ o, Ọ̀yọ́ empire orí búwo lẹ tiẹ̀ ń pariwo gan, àbáyé yín fẹ́ ta pẹ̀lú Ọ̀yọ́ empire tẹ̀ ń pariwo ni? Ṣé ayé yín fẹ́ ta pẹ̀lú Ọ̀yọ́ empire tẹ̀ ń pariwo ni? Irú ọba wo ló jẹ náà? You become kings, you begin to destroy the land. Who are you, by the way? King Owoade, who are you? Are you God? Ṣé o fẹ́ bà ilẹ̀ yìí jẹ́ ni? Ẹ jọba ta ìjọba, ìlú òrọ́gbọ́ láti bàtẹ́ ti jọba. Ìlú òrójú, ìlú òráyè, ogun lónìí, ìjà lọ́la. Adẹ̀ bá yín sọ̀rọ̀, kàkà tí ẹ kẹ́ yí padà, níṣẹ̀lẹ̀ káàkiri gborí bí àlòkù fáwọn Emeka. Ẹ ṣe orí kunkun bí ìpọ̀nmọ́ funfun, ẹ dáyàn lóhùn, ẹ dẹ̀ lẹ́bọ̀ọ́ níjà. Àwọn ìwà àrékèrèkè ọwọ́ yín nìsín nǹkan. Ṣé kò wá fi hàn nísìnyí wípé ẹ ní bàbá yẹn sínú? Oyè tẹ́ ń pariwo, wọ́n ti pariwo, wọ́n ti jẹ oyè yẹn. Kálàáfin àná kó tó lọ, ọ̀kan lọ́mọ Oòduà. Kí ló kàn yín pẹ̀lú ẹ̀? Ẹ wá lẹ fún Ọọ̀ni, ẹ fún ní 24 hours àbí 72 hours lẹ́lẹ̀ fún, I don't know. That is an insult, a big insult. Tẹ́ ẹ bá mọ̀, gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀, ẹ nílò láti dìde pẹ̀lú ọ̀rọ̀ yìí. I think we don't need to joke with Owoade anymore. Ọọ̀ni àtijọ́ tó Ọọ̀ni ti jẹ oyè, tí ẹ bá máa ṣe interview pẹ̀lú bàbá yẹn lẹ́ẹ̀mẹ́wàá, ìrẹ́pọ̀ ó ní bàbá ń pariwo, unity ni bàbá yẹn ń pariwo. Ẹ lọ wo adúrú ilé iṣẹ́ tí Ọọ̀ni ti ní tó fẹ́ fi so orí ọmọ kóòtù òjìrè, tó fẹ́ fi so wọ́n pọ̀ pé kí okùn ọmọ ìyá ọmọ bàbá kó má bàjá. Wọ́n ní Sàkúrẹ́, wọ́n ní sí Ìlọrin, wọ́n ní káàkiri, ó wà lẹ́dẹ̀, ó wà ní Ọ̀ṣun, ó wà ní Èkó, ó wà ní Ìbàdàn. Wọ́n create àwọn kinní wọ̀nyẹn kí ìfẹ́ lè wà. Gbogbo ibi tí wọ́n dá mọ́ sí wọ̀nyẹn jọ, ẹ dákun, ṣé ọmọ Ilé Ifẹ̀ ló wá ṣiṣẹ́ ńbẹ̀ àbí ọmọ tí Ọọ̀ni bí ló ṣiṣẹ́ níbẹ̀? Ọ̀yọ́ empire tẹ́ ń pariwo, ẹ kàn sọ ìpín ẹyọ kan tẹ́ ti fi ṣe. Ẹ sọ fún mi. Aláàfin àná tó lọ, ẹ sọ ilé iṣẹ́ tó ní tó so ọmọ Yorùbá tẹ́ ń pariwo tó so wọ́n pọ̀, ẹ sọ fún mi. Owoade tuntun débẹ̀, wọ́n lè irin lárí pé wọ́n kó dé, àárín nǹkan kan tó ń kó wá. Àtìgbà tó sì ti jọba, àárín nǹkan kan tẹ́ ẹ dá ṣe nídìí ọba wọn. Kàkà tẹ́ ẹ fi mú nǹkan tangible something tẹ́ ẹ mú ṣe, ẹ fi ń ṣe orí ọmọ Yorùbá, ẹ fi ń ṣe orí wọn pọ̀ ni. Ọ̀yọ́ lọ́ba, Ọ̀yọ́ ló ládé o, ẹ̀gbọ́n yín, ìyàwó yín, àbúrò yín, ọmọ yín,
ẹbí yín Ọ̀yọ́ lónìí o, adé ṣe bí Ọ̀yọ́ là ń rí o, Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkan nǹkan. Ìtàn tẹ́ ń pariwo káàkiri nìyẹn. A sì rí nǹkan yẹn kan báyìí tẹ́ ẹ mú ṣe. A rí nǹkan yẹn kan báyìí tẹ́ ẹ ṣe. Aláàfin Ọ̀yọ́ empire màkọ́lá wà yìí. Tẹ́ ẹ bá tẹ̀ wá lójú, àwọn náà máa tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. A sì ní fàmílétì ntutọ́ o. Tẹ́ ẹ bá tẹ̀ wá lójú, bàbá Aláàfin a máa tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. Owoade, if you tẹ̀ wá lójú, we are going to tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. A kì í ṣe ọmọ àlè o. This is not Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire yìí tẹ́ ń sọ kan ṣe bẹ́ẹ̀ fi ń jalè ni. Ṣe bẹ́ẹ̀ fi ń gbalẹ̀ onílẹ̀. Kẹ́ ẹ gba ipò onípò mọ́ ipò tiyín ni. Ó lè lẹ́ ń jà níbẹ̀ náà. Ẹ̀yin tẹ́ ń ta ọmọ ìyá yín lẹ́rú, ẹ dẹ̀ tún sọ jáde lẹ́nu. Ẹ tẹrútẹrú ìran yín, ọmọ yín fún ara wọn ẹ ta. No wonder tọ́mọ àlè fi pọ̀ sí ìlú Ọ̀yọ́. Ọmọ àlè ò ṣe ní pọ̀ ńbẹ̀. Nígbà tó pé ìlú lágbájá, ìlú wé, orí gbígbẹ, orí tútù, òun lẹ kó jọ síbẹ̀. Ọmọ àlè ò ṣe ní pọ̀ ńbẹ̀. Kí ni ẹ̀rí ìdánilójú gan pé Ifá ló yàn yín síbẹ̀ báyìí? Ṣé ẹ̀ ti tójú bàbá Wándé Abímbọ́lá? Ṣé ẹ̀ ti tójú wọn mọ́lẹ̀ ńbẹ̀ báyìí? A fi bí sún olóore ni yín bàbá Owoade. Torí ńgbà tán fi yín joyè gbogbo alájáde tínú wa ń dùn. A fi bí sún olóore gbáà òun ni yín. A fi bí sún olóore. Ẹ̀yin ò ṣe bẹ̀rẹ̀ níbi tí ẹ ti bá ìjọba yín. Káti ẹ̀rí nǹkan tẹ́ ẹ máa gbé ṣe nínú ìlú tẹ́ ń lù. A máa rí nǹkan kan. Ẹni tán ti fi joyè. Kí bàbá Aláàfin kó tó lọ. Ẹ wá dé nísìnyí ẹlẹ́fún 176 hours kan withdraw lásẹ̀sì yẹn. Kí ni yín? Who are you? Kí lẹ jẹ́ nílùú? Ẹ kéré, ẹ bíntín, ẹ wẹ́, ẹ small. Ẹ tó nǹkankan, ẹ tó okùn Ọọ̀ni bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ẹ tó. Ẹni bá yájú sí Ọọ̀ni ó yájú sí kú. Ẹni bá yájú sí Ọọ̀ni ó yájú sí àrùn. Bẹ́ẹ̀ ni ìwọ sí Ọọ̀ni. Ó fẹ́ máa fi Ọọ̀ni figagbága. Ẹ wo ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ̀yin ọmọlẹ̀ kóòtù òjire. Tí nǹkankan bá ṣẹlẹ̀, ẹmẹni tẹ́ máa mú ẹmú Owoade kẹ̀dẹ̀ tún mú ọmọ bàbá Aláàfin tó jẹ́ sẹ́nítọ̀ bíyá house of kingdom àbí sẹ́nítọ̀. Òun ló ń kọ́ Aláàfin, àwọn ló ń kọ́ Aláàfin káàkiri, àwọn ló ń mú wọn káàkiri o. Wọ́n fi yín joyè tà ìjoyè ọ̀dọ́ sọ́tà lẹ́ lọ. Ọọ̀ni wà ń bẹ̀ dọ́ọ̀dọ̀ ẹ̀. Ẹ wo bàtán fi Ọọ̀ni jẹ náà, ẹ gbọ́kọ̀ tí bàbá yẹn sọ nínú interview tó ń ṣe pẹ̀lú ẹ̀. Ó ní Àwùjalẹ̀ Aláké Aláàfin, ó ní òun bá wọn lórí ipò, ó ní òun sì gbọ́ ọ̀dọ̀ aláì pẹ̀lú wọn. Òun ò lè ṣiṣẹ́ ní isolation, òun gbọ́dọ̀ aláì pẹ̀lú wọn kí ìrẹ́pọ̀ kí ó bá lè wà. Ẹ wo kọ́ tí bàbá yẹn ṣe náà. Nígbà tó ń fi Ọọ̀ni jẹ, Ọọ̀ni fúnra ẹ̀ ló gbéra ẹ̀ lọ bá Aláàfin pé bàbá nǹkan tó wà lẹ́jẹ́ ká parí ẹ̀ kí ìfẹ́ lè wà. Títí tí Aláàfin dẹ̀ fi lọ ṣe rí pọ́n yájú sí Ọọ̀ni. Ìwọ wọn fi ẹ́ jọba ta ìjọba. Kó má lè gbéra torí ìtàn orí ibú tí wọ́n ti pa fún ọ. Ìkà wà nínú ẹ ni náà. Ìkà wà nínú ẹ tẹ́lẹ̀ ni. Nǹkan tó wà nínú ẹ tẹ́lẹ̀ ló ṣe jáde bàbá Aláàfin Owoade. Nǹkan tó wà nínú yín tẹ́lẹ̀ òun lẹ ṣe jáde, kò sẹ́ni tó ń kọ́ yín. Nǹkan tó wà nínú yín òun lẹ ṣe jáde. Tẹ́ ẹ̀ bá dẹ̀ dákẹ́, tẹ́ ẹ̀ bá ṣáwọ́, orí yín nílẹ̀ Yorùbá ti máa break. A dẹ̀ ti ń pariwo nísìnyí, we don't want Yorùbá, we don't want Yorùbá nation. Ẹ jẹ́ ká padà sí Oòduà wa. Torí Yorùbá tá a sọ pé àwa òun ló yẹ kẹ́ máa ṣe nonsense tẹ́ ń ṣe yìí. Ọọ̀ni àṣẹ Ilé Ifẹ̀ ló mọ. Who are you to say that? Òun pàṣẹ fún bàbá ẹ̀. Bàbá o, àṣẹ yín ilé yín ló mọ. Ẹ gbọ́dọ̀ jáde ajẹ́pọ̀ ọmọ àlè nìyẹn. Ọmọ àlè nìyẹn. Ẹni tó jẹ́ aláṣẹ ìdílé ẹ nílé Ifẹ̀, òun rá bàbá níwájú Ọọ̀ni. Kí wá ní ìwọ jẹ́? Oníwọ ló lórí ọba. Ó jẹ́ olórí ọba ìlú mi. Ó sì ní ọba ìlú mi. Ó sì ní ẹ̀. Ọmọọba ni mí náà. Mo mọ̀ túmọ̀ ipò ọba. Who are you? Ó dẹ̀ dórí ìtẹ́ ó dẹ̀ bẹ̀ sí tẹ́lẹ̀ bàṣàbàṣàbàṣà. Kí ló dé náà? Ìwọ nìkan ló kọ́ máa jọba ni. Ṣé ìwọ nìkan ni? Ogun ló ní wàhálà lọ́la. Owoade mèṣọ́nu dẹ́dẹ́m nà họ. Mèṣọ́nu. À ń sọ ọ̀rọ̀ yìí báyìí o. Ó dàbí aró o. A máa jáde tán o. Ká bá máa jáde tán kò ní rízì o. Kò ní rọgbọ o. Ẹ kìlọ̀ fún Aláàfin, gbogbo ẹ̀yin ajá Aláàfin. Ẹ kìlọ̀ fún o. Bàbá Arótífálè tó ìkú ní jọ́sí nìsín ọ̀rọ̀ yìí wà ńlẹ̀ o. Kẹ́ ẹ tó joyè gan lẹ ti kórìíra Ọọ̀ni. Èèyàn ń wéṣì owó gbéra láti ìlú Amẹ́ríkà bàbá yín. Ẹ dẹ̀ dé bíbẹ̀ ó gbẹ́nu lọ́rọ̀ Ọọ̀ni. Wàhálà dẹ̀ dé. Ẹ lu bàbá yẹn jáde ní pálásì yẹn bẹ́ẹ̀. Títí táwọn ọmọ ẹ̀yìn tó fi mú oògùn tó fi lu bàbá oníbàbá. Àtìgbà tí bàbá yẹn ti kú ṣe sọ̀rọ̀ síta. Ṣèbí láti pálásì yín ni. Ẹ rí pé èèyàn burúkú ni yín. Èèyàn burúkú ni yín mẹ́rin. Ẹ wá ń yájú sí Ọọ̀ni. Ẹ tí rẹ̀ ni yájú sí. Ẹ má wọ̀rì. Àwa ta jẹ́ ẹ̀jẹ̀ Oòduà àwa bíbí. A máa jáde sí yín láìpẹ́. Ẹ má ṣe nǹkan tẹ́ ń ṣe lọ. Tó bá gbó tiẹ̀ wù yín, ẹ lọ kóòtù tẹ́ ń lọ. Ẹ lọ kóòtù yẹn. Ayé empire kọ́ la wà yìí. Go to court. Owoade, go to court. To hell with you and that your court, Owoade. To hell with you and that your ìlú Ọ̀yọ́. To hell with gbogbo yín. Ẹ̀yọ́ mú àlè. Lásán lásán.